Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run Ọba gbólóhùn àpọ́nlé, gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Àìlàbọ́rú ẹ̀làbọ́yè. Mo fi kí gbogbo ẹ̀yin adáhunṣe pátápátá. Praise the Lord. Hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni tí ẹ̀ ń wo èmi ọmọ ọ̀dọ̀ àgbà ní òní. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ lágbára Lédùmarè. Kí ni mo bá yín mú wá lónìí? Mo bá yín mú iṣẹ́ tí a ń pè ní ẹ̀yọ́nú osole owó. Ẹ̀yọ́nú osole owó. Kí la ń pè ní ẹ̀yọ́nú osole owó? Iṣẹ́ tá bá ti pè ní ẹ̀yọ́nú osole owó, ó ti túmọ̀ sí wípé wọn ò máa yọ́nú sí ni. Èyí ó sì máa rí owó ní ọ̀nà ọ̀kọ̀nà. Ìlà ń pè ní ẹ̀yọ́nú osole owó, tó túmọ̀ sí wípé ó ti di ohun méjì. Ó dàbí 2 in 1. Iṣẹ́ kan tó ṣiṣẹ́ méjì. Tó bá ti di pé à ń pè nǹkan ní ẹ̀yọ́nú osole owó. Osole owó olófẹ́ dára jù. Ó dáa jù. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ó ń sáré kọjá kádàrá ẹ̀. Ó ń sáré kọjá ìyànmọ́ ẹ̀. Kò sẹ́ni tí Elédùmarè ò dá owó mọ́. Kò sẹ́ni tí Elédùmarè ò dá ọlá mọ́. Ṣùgbọ́n gbogbo nǹkan ló ní àsìkò. Ṣùgbọ́n béèyàn bá ṣe osole owó, èèyàn lè máa rówó ìdí iṣẹ́ àdìọ́nà nǹkan tí èèyàn bá ń ṣe ni yóò ti máa rí owó. Èèyàn lè ṣe osole owó kó mọ̀ sùn kánú lé kó wá lóòrò owó, kò lè rí owó. Èèyàn lè ṣe osole owó kó mọ̀ sùn kó mọ̀ jí kó wá lóòrò owó, kò lè rówó. Ẹni bá ṣe osole owó ìdí nǹkan tó bá ń ṣe. Kódà kẹ́ni yìí mọ̀ ṣàgbàro yóò rí owó ń bẹ̀ sáá ni. Kẹ́ni yìí mọ̀ pọn mẹ́ta yóò rí owó ń bẹ̀ ni. Kódà kẹ́ni yìí kó máa ta àwọn nǹkan lójú títì bí à ń ta àtẹ. Yóò rí owó bẹ̀ sáá ni. Ìyẹn gbọ́dọ̀ ní nǹkan kan tí ẹ bá ń ṣe fẹ́ni tó bá lo osole owó. Ògùn owó nìkan èyàn bá ní tí yẹn ṣe, èyàn bá mọ̀ ní. Ògùn owó yóò gbé owó wá báyẹn ni. Ó sì yàtọ̀ síra wọn. So ẹ jẹ́ kí a mọ̀ tí a bá máa ṣe nílé ayé. Osole owó kìí ṣe ó yàtọ̀ sógùn owó. Yàtọ̀ tó wà láàrin rẹ̀ ó pọ̀ gan, ó yàtọ̀ síra wọn. Osole owó olófẹ́ dára. Èèyàn tó bá ti ròpin ló máa ń ṣe gbé wá. Ló máa ń ṣe gbé wá ṣe kìíní. Àwọn gbé wá à ń ṣe gbé wá sógun owó ṣe gbé wá. Àwọn eléyìí a máa ní àtúnbọ̀tán burúkú. Ìgbẹ̀yìn rẹ̀ a máa le. Kódà a máa le kó yẹn yóò wá padà regret, yóò kábàámọ̀ wípé kí ni èèyàn ṣe sí. Ṣùgbọ́n osole owó èèyàn lè kábàámọ̀. Boost wealth, yóò máa boost ọrọ̀ yẹn ni. Yóò máa boost ọrọ̀ yẹn ni. Iṣẹ́ náà ó yẹ wá bá mi gbà báyìí kí ẹ bá mi ṣe. Ẹ wá bá mi gba iṣẹ́ náà báyìí kí ẹ sì bá mi ṣe. Bó ni iṣẹ́ náà ṣe lọ, ẹ máa gbọ́ mi o. Ẹ bá mi wá ìyẹ́ igún 2, ìyẹ́ àlùkò 2, orí àkùkọ adìẹ 2, odidi atare kan. Ṣé ẹ gbọ́ mi yé o? Ìyẹ́ igún 2, ìyẹ́ àlùkò 2, orí àkùkọ adìẹ, odidi atare kan. Ẹ jó papọ̀. Tẹ́ bá ti jó papọ̀ tán, ẹ rọ́ sínú àdó kan. Tó bá ti di òwúrọ̀ kùtùkùtù, ẹ bá mi tọ́ ẹbú ìṣèwọ ẹtẹ ní odù èjì ogbè. Kẹ́ wá bá mi pe gbólóhùn yìí wípé adáṣẹ́ṣẹ́ṣẹ́ lórúkọ tá ń pè ìwọ Ifá. Ọlọ́jà sọ̀rọ̀ kà lórúkọ tá ń pè ìwọ Oṣù Ọ̀dàrà. Àwòdì àṣà ńlá tí ń gbàdí aládẹ la ìlú já lórúkọ tá ń pè ìyá mi ẹlẹ́yẹ. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wá lọ pawọ́pọ̀
ẹ wá lọ pa ọ́ pọ̀ nítorí pé ẹni ebi kò gbọdọ̀ pa eégún dọjọ́ alẹ́. Àkàkí ebi pa eégún kan dọjọ́ alẹ́. Kìjìkìjì yóò gbàlújá. Ẹni kí dùgbẹ̀dùgbẹ̀ kó gba òde ni. Kí tọkùnrin tobìnrin wá máa fi ọwọ́ wọn ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi. Káwọn máa fi owó ńláńlá káwọn máa fi rajà ní ọ̀dọ̀ mi. Owó ńláńlá ọ̀rọ̀ ńláńlá kan wá máa gbé fún mi. Lóbìnrin, lọ́kùnrin, lọ́mọdé, ní àgbà. Lọ́mọdé ní àgbà. Ifá mú olótó yẹ gẹ́gẹ́ wá fi ọ̀nà ọ̀dọ̀ mi yẹn o. Nítorí bí àwòkọ́ bá kọ, a fi ọ̀nà lú hàn ni. Ọ̀dọ̀ mi ni káwọn máa gbé owó ńláńlá wá fún mi. Ká máa fowó ńláńlá ká máa fi bẹ̀ mí iṣẹ́. Ká máa fowó ńláńlá ká máa fi ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi. Ká máa fowó ńláńlá ká fi máa rajà lọ́wọ́ mi. Iṣẹ́ kékeré owó ńlá ni kémi lágbájá máa rí. Tá bá ti pọ̀fọ̀ yìí tán ẹ jẹ́ ká dà sí ẹnu. Ẹni tó bá omi bá láàmú kó mọ mi lé. Ó sì bá lè jẹ́ pọ́tì ni ìwọ nífẹ̀ẹ́ sí ni mú lé. Ó lè jẹ́ bí asẹ́múlọ̀pù ni mú tó bá ṣàwọlé. Ifá burúkú ni iṣẹ́ yìí, ifá tó gbéra gidi gan ni. Tested and confirmed ni. Èèyàn ọmọ yín nàá mọ̀ ọ̀dọ̀ àgbà. Ẹ subscribe sí YouTube channel yìí. Ẹ like ẹ sì kọ̀mẹ́ǹtì. Ewé a máa jẹ́ wa o. À ń lọ àtúnpadà bọ̀ lágbára Ọlọ́run ọba. Ire o.